Ẹ jẹ́ máa kí ẹ̀yin tiwa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV wípé ẹ kú dédé àkókò yìí o. Níbi gbogbo tí ẹ ti ń náǹfààní láti máa wò wá tàbí láti máa gbọ́ wá káàkiri àgbáńlá ayé, ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́. Mo sì gbà á ládùúrà wípé tí ẹ fi ń gbọ́ wá ò ní di láṣẹ ọba mi òkè. Ọ̀rọ̀ yìí ó ti di iṣu ata yányan. Ọ̀rọ̀ kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ àti gbogbo ìlú Ọ̀yọ́ pátápátá. Tó bá ní ká lọ pé bí ti ń rí wá bí ti ń rí náà léléyìí o. Bí ti ń rí rèé. Ní ọ̀sẹ̀ yìí ní ìlú Ìbàdàn, ní ìpínlẹ̀ Ọ̀yọ́ in general. Ọ̀sẹ̀ tó jẹ́ wípé ó dà ìbí ìpínlẹ̀ Ògùn lágboolé àwọn lọ́balọ́ba ni. Lọ́sẹ̀ yìí ni wọ́n ṣe ìpàdé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday tó kan gbogbo àwọn lọ́balọ́ba tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n nawọ́ sí Olúbàdàn tólúbàdàn ò bọwọ́ wọn, tí fọ́nrán fídíò sì gbé. I can see kábíyèsí Aláàfin Ọ̀yọ́ feel humiliated. Wọ́n dẹ̀ rárá dọ́wọ́ wọn padà lóní jẹ́ẹ́jẹ́. Eléyìí ló sì bẹ̀rẹ̀ sí ní gborí ẹ̀rọ ayélujára kan. A nírò pé ìyẹn ti dúró bẹ́ẹ̀. Ọjọ́bọ̀ Thursday àná, ẹ mọ̀ wípé lára àwọn ìgbìyànjú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, òun náà ní láti lè rí wípé councils of obas ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ pé 15 years ago ló ti fọ́ látọwọ́ kábíyèsí ọba Adéyẹmí Lámídì Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé, tá àti gbogbo wa mọ̀ bẹ́ẹ̀. All because of permanent chairman. Eléyìí náà ló fi mú Ṣèyí Mákindé sọ pé àwọn lọ́balọ́ba wa nílùú Ọ̀yọ́ wọn ò jàǹfààní nǹkan tó jẹ́ kí wọ́n jàǹfààní nítorí pé wọn ò ní ẹgbẹ́ tó so wọ́n pẹ̀, ẹnu wọn ò kò. Ó dáa, wọ́n léwájú ẹ̀. Aláàfin Ọ̀yọ́ ti wà lórí àpèrè. Olúbàdàn èèyàn wà ńbẹ̀. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ èèyàn wà ńbẹ̀. Wọ́n sì gbé ìgbésẹ̀ lórí eléyìí nínú ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n bọ́ọ̀lù wípé kí wọ́n máa pín jẹ láàrin ìra wọn, ìyẹn alága, lọ́dún méjì méjì. Ìyẹn kọ́kọ́ fa wàhálà náà nígbà náà wípé no, Aláàfin Ọ̀yọ́ ò lè máa bá Ṣọ̀ún àti Olúbàdàn pín ọba jẹ. Which means nǹkan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ ni agbọ́tàn tó jáde lẹ́nu ọmọọba Àṣàníkẹ́ náà. Gbogbo àwa tá a nérò wípé ẹ̀tọ́ Aláàfin Ọ̀yọ́ ni. Aláàfin Ọ̀yọ́ has never been a permanent chairman. Ọba Adéyẹmí ló dìtẹ̀ síjú adé Ọ̀nìrìṣà tí Ọ̀nì dẹni tí ò wá tó fi dẹni wípé wọ́n dá ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ̀. Ọba Àṣàníkẹ́ ni wọ́n kọ́kọ́ jẹ chairman kó tó di wípé wọ́n Aláàfin Ọ̀yọ́ náà wá jẹ, tí wọ́n sì ní kí wọ́n máa pín jẹ láàrin wọn. Lẹ́yìn ìgbà tí ọba Àṣàníkẹ́ ti wàjà, Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì ti lọ gbé ìgbésẹ̀ pẹ̀lú àwọn olóṣèlú láti sọ wọ́n di permanent chairman. Gbogbo nǹkan tí Aláàfin Ọ̀yọ́ àná tí wọ́n ṣe kò ń ṣe ẹ̀tọ́ orí àpèrè yẹn. Nǹkan tí wọ́n jà fún ni. Ẹ má jẹ́ ń bò kó lọ lé olóòrò. Lánàá Thursday, wọ́n wá pé ìpàdé kí gbogbo àwọn lọ́balọ́ba wọ́n fẹ́ ṣe inauguration of councils of obas in Ọ̀yọ́. Fọ́nrán fídíò yẹn wà ńlẹ̀, bó máa play fọ́nrán fídíò yẹn fún yín. Àyè Aláàfin Ọ̀yọ́ ó wà ńlẹ̀ báyìí tí ò sẹ́ni ó jókòó bẹ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ kó jókòó papọ̀, Olúbàdàn àti Ṣọ̀ún nìkan ṣo ni wọ́n wá jókòó, kò s'Aláàfin Ọ̀yọ́, wọn wá. Yes, ohun tí mo like tí wọ́n ṣe ń bẹ̀ ni wípé they did not wait for anybody. Wọ́n ò dúró dá Aláàfin Ọ̀yọ́ o. Wọ́n ò tẹ́ ẹ̀ sọ nínú ọ̀rọ̀ wọn wípé nítorí Aláàfin Ọ̀yọ́ ò wá làwọn ṣe gbé ìgbésẹ̀ yìí, làwọn ò ṣe ní ṣe kankan kìnnìkan. No, kódà Ṣèyí Mákindé fún alára rẹ̀. Wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wípé àwọn ti consult àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta yìí, wọ́n dẹ̀ ti jọ agree. Tí wọ́n bá tẹ agree, ṣebí ìjọba náà ní ń darí wọn. Àwọn House of Assembly tí wọ́n ti bọwọ́ lù náà.
ibi tẹ́ ẹ ti máa wá mọ̀ wípé agbára jagbára lọ nìyẹn. Olúbàdàn tí wọ́n ń pè lọ́ba kékeré, tí wọ́n ń pè lọ́ba wípé ó kéré sí Aláàfin Ọ̀yọ́. Olúbàdàn tó jẹ lánàá tí wọ́n sì gorí àpèrè kò pẹ́ o, ni wọ́n wá fi jẹ chairman. Ó máa lò 2 years lórí àpèrè. Ohun tí most of yàtọ̀ sí Ọ̀ṣun ní ìpínlẹ̀ Ògùn, àwa náà mọ̀ àwọn bá ńlá ní ìpínlẹ̀ Ògùn, Aláké Àwùjalẹ̀. Ṣùgbọ́n wọ́n ń pín jẹ láàrin àwọn mẹ́rin. Current chairman of the councils of Ọba in Ogun State, Ọba Olú of Ìlaró ni, the paramount ruler of Yewa, Ọba Olúgbénlé Akẹ́yìndé Gbẹ̀gbọ́n, kábíyèsí o. Kí Aláké wá sọ pé àpèrè mi ìṣẹ́gbẹ́ rẹ̀, èmi ni mo máa jẹ permanent chairman, àbí kí ọba tí wọ́n wàjàyè níjẹ̀bú Òde Àwùjalẹ̀ kí wọ́n sọ pé òun làwọn fẹ́ jẹ permanent chairman nírú àwọn àpéjọpọ̀ báyẹn. No now, asau now. Ẹ wá lọ wo fọ́nrán fídíò, ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ ń bẹ̀, ẹ wá gbọ́ nǹkan tí Ṣèyí Mákindé tí ó sọ, ẹ wá gbọ́ nǹkan tí kábíyèsí ọba Olúbàdàn tí wọ́n sọ nígbà tí wọ́n fi kábíyèsí ọba Olúbàdàn jẹ chairman àkọ́kọ́ nísìn. Kí l'Aláàfin fẹ́ ṣe báyìí? Àní kẹ́ jẹ́ ká gbé nínú ìrẹ́pọ̀, ẹ já gbé nínú àlàáfíà, ẹ já fi èmi mo jù ẹ́, ìwọ ló jù mí, ẹ já fi sílẹ̀. Àní kẹ́ ẹ so àwọn ọmọ Yorùbá, àní kẹ́ ẹ so wá papọ̀. Nígbà tẹ́yìn fúnra, okay now, ọmọ yín ni Ṣèyí Mákindé, ó ń gbìyànjú láti so yín papọ̀ láti jẹ́ bí ọ̀kan. Ẹ mọ̀ nǹkan tí Ṣèyí Mákindé tó ń try láti portray yẹn, ẹ mọ̀ nǹkan tó ń try láti preach. Ó ń preach wípé ìtúká Yorùbá òun ló gbé adébi tá a wà yìí o. Bí Yorùbá bá parapọ̀, ìmọ̀ wá ṣọ̀kan, nǹkan tá a dẹ̀ fẹ́ a máa rí gbà. Nǹkan tí Ṣèyí Mákindé ń ṣe nìyẹn náà. For past 50 years, gbogbo àwọn lọ́balọ́ba ló wà ń bẹ̀ náà. Asẹ́yìn tìlú Ìṣẹ́yìn wà ń bẹ̀. Àwọn ọba wà ń bẹ̀. Ókè náà pẹ̀lú gbogbo àwọn ọba tí wọ́n tẹ̀lé Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ṣẹ̀gbé lẹ́yìn Aláàfin Ọ̀yọ́ pẹ̀lú kìnnìkan gbà yẹn náà. Where are they now? Where are they? Kí ló dé tí Aláàfin Ọ̀yọ́, kí ló dé tí wọ́n fi wá? Wọ́n ṣàwà kọ́ lè sọ pé wọ́n travel. A máa kọjá lọ́yọ́ kó tó di pa amórílẹ̀ Ògbómọ̀ṣọ́. Ọba Ghandi wà náà. A dẹ̀ ń sọ pé caprice ìfẹ́, caprice lọ́ọ̀fù. Àní ẹ̀sọ́ wá pọ̀. Yorùbá ẹnu wa òkò, à ní ìkankan. Ohun tá a ti ní Yorùbá ní, òun náà ní ká ṣọ̀tẹ̀ ara wa, ká sì lágídí ara wa. À ní ìkankan. Àwọn agbésùmọ̀mí wọ́n ti gbaṣẹ́ àgbẹ̀ lọ́wọ́ wa. Gbogbo wa là ń lọ léèwé, là ń kàwé bí ọ̀pẹ rẹ̀ yìí. Àwọn Fúlàní wọ́n wà nínú oko, wọ́n ṣiṣẹ́ oko, wọ́n mèkè owó wọn. Àwọn ọmọ Yíbò wọ́n ṣe business wọn. Kí làwa Yorùbá ṣe? A lọ ń ṣe secretary fún wọn, a lọ ń ṣe accountant, à ń ṣe auditor fún wọn. Wọ́n ní ká sopọ̀. Ẹ wò, ẹ lọ wo fọ́nrán fídíò yẹn, kẹ́ ẹ lọ wo gbogbo bí nǹkan bó ṣe ṣẹlẹ̀ ní ṣé ọ̀ọ̀lù àwọn ọba ni ẹni House of Assembly ní Agodi ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ lọ wo gbogbo bí nǹkan ṣe ṣẹlẹ̀ níbẹ̀, bí àwọn lọ́balọ́ba bí wọ́n ṣe pé síbẹ̀, bí wọ́n ṣe jókòó. Kẹ́ ẹ wo ààyè yẹn bí ó ṣe yọ́lẹ̀ wípé ààyè eléyìí t'Aláàfin Ọ̀yọ́ ni. Kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu gómìnà Ṣèyí Mákindé fún alára wọn. Kódà ọba Olúbàdàn àwọn náà sọ̀rọ̀, ọba àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, inú wọn dùn, ayọ̀ wọn kún dáadáa. Ẹ lọ wò ó.
If you came here with your boss or a king, kindly exit. As is custom at such a gathering, I'd like to briefly give honor to whom honor is due. And I'll start by recognizing our chief host, Vice Chairman, Nigerian Governors Forum, and Executive Governor for your state. Please do a round of applause. I appreciate His Excellency, Governor. Today is a clear testament to the enduring relevance of our traditional institution as custodians of our culture, values, and communal harmony. Our royal fathers have, over the years, remained pillars of peace, moral authority, and grassroots development, complementing the efforts of the government in fostering unity and progress across our state. The inauguration of this council underscored the unwavering commitment of the state government under the visionary leadership of His Excellency, the Governor of Oyo State, Engineer Makinde. To strengthen collaboration between government and traditional institutions, it is our belief that the governance is most effective when modern administrative structures work hand in hand with time-honored traditional leadership. It should be noted that this council exists last in 2011. Now, the council is expected to serve as a vital advisory body, promoting peace, resolving conflicts, preserving cultural heritage, and contributing meaningfully to the policy formulation and community development. Your Royal Majesty's wisdom, experience, and deep understanding of the people will undoubtedly enhance inclusive governance and sustainable development in our state. On behalf of the ministry and the state government at large, I want to congratulate all the distinguished traditional rulers being inaugurated today. I urge you to see this responsibility as a call to service, unity, and selfless leadership in the collective interest of our people. As we formally inaugurate this council, it is my earnest hope that it will remain a beacon of harmony, a forum for constructive dialogue, and a strong partner in our shared quest for peace, security, and social advancement. Once again, Your Royal Majesty, distinguished guests, ladies and gentlemen, you are most welcome. Olubadan. His Imperial Majesty, Governor, Senator,
Kábíyèsí, and my own father. Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà. I was the first. Kábíyèsí the Ṣọ̀ún Ẹ̀mọ́kí that this administration came into office. And the easiest thing for me to do, or for this administration to do, is to encourage a division. You know, when they say divide and rule, that is the easiest thing. But we know that some of the things that we have been able to achieve as an administration, they can be traced to our traditional institution. Information from yourselves. And then we thought, is it not a shame that for 15 years running now, Oyo State, that is supposed to be setting the pace, we don't have council of Obas and Chiefs. And some of the things that we're supposed to do as an administration for our traditional institution as a state, local government, but as the state also, we're supposed to look after our traditional rulers. But if we don't have a council, how do we play an active role as a state? As a look, I need pilots, I need vehicles, I need all of those things. And I said, well, our local government, they will handle it. But now, once I make this pronouncement inaugurating this Council of Obas and Chiefs, you're entitled to say, this is what we want from the government, from council. And I will accede to your request. It is a shame that Oyo State good structure of our. So from this point forward, we're back to our pace setter status. So I consulted because one of the issues, the truncate the Council of Obas in 2011 was the issue of the headship, rotational. So after I signed, mo pe àwọn kábíyèsí mẹ́tẹ̀ẹ̀ta tí are proposed in the law láti máa rotate the chairmanship, and I believe from the law is every 2 years I rotate. This is what we're known for. Ọ̀yọ́ kò sí bí ọ̀rọ̀ yẹn ṣe lè le tó, but when we sit down, we won't resolve it, and we won't do what is right and proper for our people. So I consulted àwọn bàbá mi mẹ́tẹ̀ẹ̀ta, the Alafin of Ọ̀yọ́, the Kábíyèsí Olubadan àti Kábíyèsí Ṣọ̀ún, and the agreement ni pé they will start the rotation pẹ̀lú Kábíyèsí Olubadan of Ìbàdàn.
So on that basis, I hereby pronounce the Oyo State Council of Obas and Chiefs inaugurated. Under the chairmanship of Kabiyesi, His Imperial Majesty Olubadan of Ibadan for 2 years, and then the Lord will follow after that. Thank you and God bless you. Thank you, Excellency. So, my permission, we bring this event to a close. Shall we rise for the national anthem? I want to congratulate you. I want to ask, what should we do? Ẹ ṣeun púpọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ má gbàgbé ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ bá wa like, ẹ bá wa comment, ẹ bá wa share rẹ̀. Ó dá mi lójú wípé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ àwọn náà sì máa fèsì lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí o. Kí nìdí tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n fi wá? Bá bá ti rí èsì yẹn, bọ́ bá ti fi jáde, àwa náà ò fi léde fún yín. Títí dìgbà tá a fi pàdé, ayọ̀ la fi pàdé o. Ó dàbọ̀.